ẹ̀rí pórí yín ọpọlọ yóò ṣiṣẹ́ dáadáa Aare ALMAROOF ọpọlọ yìí ti dorí kodò ó dẹ̀ pẹ́ ti jẹ tí ò yẹ kẹ́ jẹ l'Amẹ́ríkà ẹ ti wá turn upside down ẹ fi ọ̀rọ̀ ọlọ́mọdé ẹ fi mú gbogbo ilẹ̀ Yorùbá ẹ dáhùn yín lóde ẹ fagidi ń wá respect ẹ fagidi ń wá olórí kiri ẹ mọ̀ pé ẹ̀yin fúnra yín gan-an ẹ̀yin fúnra yín ti ẹ̀jẹ̀ wọn ò bí dá wọn ò bí alákùbá bá ẹ̀ dá kó débẹ̀ ibi tí bàbá ẹ̀ Ọọ̀ni Ifẹ̀ tó jókòó sí àwa lòun lọ síbẹ̀ òun fẹ́ lọ jókòó kí ló dé tí sultan tó gba ọ̀dọ̀ ẹ̀ lọ́gbà tó joyè kí ló dé tí sultan yẹn ò pé kó máa bọ̀ lọ́dọ̀ òun kó wá jókòó sẹ́gbẹ̀ òun lórí high table yẹn sultan tó gbéra tí ò rí ọba ilẹ̀ Yorùbá lọ́dọ̀ ẹ̀ tó wá gbéra lọ sọ́dọ̀ sultan tó lọ sọ fún pé ilé ni ilé ẹ̀ sultan mú ò ṣe pé máa bọ̀ wá jókòó sí. yá mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí káàkiri àgbáláyé Ọmọlúkà yín tún rí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ kó tó di pé mo tẹ̀síwájú nínú nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ sáré kọ́kọ́ bá mi wo fídíò tí. ẹ káàbọ̀ padà mo lérò pé ẹ ti wo fídíò yẹn ṣe rí ọmọkùnrin tí ó sọ̀rọ̀ yìí ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó jọ wá lójú Aare ALMAROOF torí pé kí ni àwọn kan máa ń pè wọ́n ní àwárí lobìnrin ń wá nǹkan ọbẹ̀ ìwákìwá la máa ń wá nǹkan tó bá sọnù tẹ́ bá rí ìṣe tí ALMAROOF ń ṣe ẹ rí pé ó ń ṣe ìṣe wípé in tí ó bá sọnù ìwákìwá lèèyàn ń wá ebi ò dẹ̀ blame ALMAROOF torí pé kí ni ALMAROOF ní nǹkan tó ń wá lọ́dọ̀ Aláàfin ó fẹ́ make ara ẹ̀ relevant ó fẹ́ kàn mọ̀ pé òun jẹ́ nǹkan lọ́dọ̀ Aláàfin òun ALMAROOF ló fi ń ṣe gbogbo eléyìí tó ṣe yẹn kò dẹ̀ sí náà gbogbo yín tẹ́ contribute sí bó ṣe rí rúdurùdu tó ṣe ń dàrú yẹn gbogbo yín lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín ALMAROOF bóyá òye òye ẹ bóyá ẹ mọ̀ títí di ọ̀la mẹ́wàá Ọọ̀ni Ilé Ifẹ̀ òun ló lórí aládé gbogbo ilẹ̀ Yorùbá o fẹ́ gbọ́tàn ní ẹ̀yìn ẹ fẹ́ gbọ́tàn ìwọ gangan lọ́mọ ọ̀sán tó dẹ̀ máa kó pọ́npọ́ bá ìyá ẹ tó máa kó pọ́npọ́ bá bàbá ẹ Aláàfin wàá máa kó pọ́npọ́ àti òkúta gbogbo ẹ̀ ló máa kó mọ́ tí wàá máa jẹ́ kán kó bá Aláàfin ó jẹ́ nǹkan tó bá bọ̀ yẹ pé in tó wà nínú èèyàn lọ tí ń pààyàn mọ́ òun lọ̀rọ̀ Aláàfin ó dà ẹ́ pé Aláàfin fúnra ẹ̀ gan inú ẹ̀ ń dùn sí gbogbo eléyìí tẹ̀ ṣe torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kó ti pè ẹ́ kó ti kọ́ṣọ́ ẹ kó ti wọ́ọ̀nù ẹ pé ibi tó ti ń dé yìí ó ti tó ṣùgbọ́n ó dàbẹ́ ni pé inú ẹ̀ gan dùn sí nǹkan tí òun ṣe bóyá o ò tiẹ̀ ń ronú ẹ ní o Aare ALMAROOF you don't think before you talk so you believe it because you are in United States of America ó ti ní gbogbo ọgbọ́n ayé tó ò ní ọgbọ́n torí tó bá dọ́gbọ́n wà mọ̀ pé kò yẹ kó hu ìwà bó ṣe hu ìwà yẹn wà mọ̀ pé wọn ò hùwà bẹ́ẹ̀ òfin tó lọ́nà òjòkó kó ronú ẹ ALMAROOF ó gbé ìjàngbara Yorùbá dání pé Yorùbá gbọ́dọ̀ dúró ó wá dé lẹ́bù kan onítorí páwọn ọba kan ṣe kíní kan ló gbé ọba tiẹ̀ pé ọba tiẹ̀ yẹn ló fẹ́ pọ́nlé ó bẹ̀rẹ̀ sí ní sọ ìtànkítàn ìwọ ló bẹ̀rẹ̀ wàhálà Aláàfin àti Ọọ̀ni ìwọ ALMAROOF ló bẹ̀rẹ̀ ó wá rò pé àwọn tó nílẹ̀ ò ní nà ẹ́ nípasẹ̀ orúkọ ò ní nà ẹ́ lẹ́gbàá Aláàfin oní Ọọ̀ni jókòó wọ́n fi Olúwo ń kọrin Ọọ̀ni ò lè stop wọn kí ló kan Ọọ̀ni pẹ̀lú Olúwo who is Olúwo ta ló Olúwo jẹ́ kí ni Olúwo jẹ́ kí ló já mọ́ tí ìbá ṣe pé Nàìjíríà àtàwọn tó pera wọn lólóṣèlú tí wọ́n ń bá rédèrèdè ó mọ̀ pé aago Olúwo ti kún àkúnwọ̀ sílẹ̀ ni I can bet it with you pé láìpẹ́ láì jìnà wọ́n á ti Olúwo wọ́n á yọ sọnù kúrò lórí oyè tó wà yẹn wọ́n dẹ̀ máa yọ lọ́kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni tó bá mọ̀ ìwọ sọ pé ó yẹ kí Ọọ̀ni kó dìde kó lọ stop wọn pé kán máa kọrin bú Olúwo mọ́ tólúwo bá ṣe nǹkan tó fi máa kọrin yìí kí ló dé tẹ́nìyàn ò kọrin yìí ibi tọpọlọ yìí kéré dé ẹ tún sọ pé Ọọ̀ni ló ránṣẹ́ sí eléré pé kéléré máa bá yín bu ẹ̀rí pórí yín ọpọlọ yóò ṣiṣẹ́ dáadáa Aare ALMAROOF ọpọlọ yìí ti dorí kodò ó dẹ̀ pẹ́ ti jẹ tí ò yẹ kẹ́ jẹ l'Amẹ́ríkà ẹ ti wá turn upside down ẹ fi ọ̀rọ̀ ọlọ́mọdé ẹ fi mú gbogbo ilẹ̀ Yorùbá ẹ dá orí gbogbo ẹ papọ̀ àánú ẹ ṣe mí mo sọ fún ẹ ní mo ní ó sàn fún ẹ kó padà sẹ́yìn kó ronú ẹ pìwàdà kó padà. You started this issue
between Alaafin àti Ooni ìwọ ló bẹ̀rẹ̀. Gbogbo àgbáyé ló dẹ̀ mọ̀, it is obvious. Ìpè Ooni Ilé Ifẹ̀ òun ni olórí aládé. Ibẹ̀ lórí irun gbogbo ìran kóòtù òjíire ibẹ̀ ni ẹnikẹ́ni tó bá dẹ̀ jókòó sórí àpèrè Oòduà òun ló lórí ọba. Don't doubt it. Tó bá gbà ó gbà fúnra ẹ̀, bó dẹ̀ gbà ó gbà fúnra ẹ̀. Kò hàn ní. Wọ́n lọ sí ìfẹ́ǹtì ó tún bẹ̀rẹ̀ ìjà. Ooni Alaafin gbọ́dọ̀ lọ sí ìfẹ́ǹtì kankan mọ́ kinní kan. So ìwọ ló ń pàṣẹ fún Alaafin. Àṣírí yín ti ń tú díẹ̀díẹ̀. Alaafin ò gbọ́dọ̀ lọ sẹ́ni ìfẹ́ǹtì mọ́. Tó bá ti jáde kó kọ́kọ́ lọ wo bẹ̀ tí wọ́n bá ti ṣe jòkó ẹ̀ kó ṣe kinní kan kó máa ṣe. You look at yourself. You are forcing honor wá fúnra yín, respect fúnra yín. Respect tó jẹ́ pé fúnra respect ló yẹ kó rìn wá bá ẹ. Respect tó jẹ́ pé Ooni Ilé Ifẹ̀ kò béèrè fún lọ́dọ̀ ẹnikẹ́ni. Wọ́n dìídì ń gbé wá bí ẹrù bàǹtàbàǹtà tí wọ́n ń gbé wá fún ni pé bàbá ẹ gba respect. Wọ́n ń gbé wá bá ní. Ó dẹ̀ ń gbà á torí pé kí ló fi ra ẹ̀ sí ààyè respect. And that is why everybody, both in Nigeria and diaspora, bó ṣe jẹ́ pé wọ́n ṣe ń respect yẹn nìyẹn. Ṣùgbọ́n tẹ́yìn fagídí ńlẹ̀ ẹ̀ lè rí because you don't deserve it. Deserve ẹ̀. Èèyàn máa ń control ní ara ẹ̀ ní láti lè rí pé respect dé. Ṣùgbọ́n tó bá control ara ẹ̀ respect tó fagídí fẹ́ gbà yẹn á máa sá fún ẹ. Almaroof ráyé yín báyìí. Wọ́n lọ sí ìfẹ́ǹtì. Ooni Ifẹ̀ náà ló tún fagídí pé ọba yín pé kẹ́ ẹ máa bọ̀ wá sí kíní kó bá jókòó síbi kíní. But the main table tí wọ́n ṣe ṣọ́ba yín lè débẹ̀ ni wọn ò bí dá kó débẹ̀. Wọn ò bí dá, wọn ò bí alákùbá bá bá ẹ̀ dá kó débẹ̀. Ibi tí bàbá ẹ̀ Ooni Ifẹ̀ tó jókòó sí, àwa lòun lọ síbẹ̀ òun fẹ́ lọ jókòó. Kí ló dé tí sultan tó gba ọ̀dọ̀ ẹ̀ lọ́gbà tó joyè? Kí ló dé tí sultan yẹn ò pé kó máa bọ̀ lọ́dọ̀ òun kó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ òun lórí high table yẹn? Sultan tó gbéra tí ò rí ọba ilẹ̀ Yorùbá lọ́dọ̀ ẹ̀ tó wá gbéra lọ sọ́dọ̀ sultan tó lọ sọ fún pé ilé ni ilé ẹ̀. Sultan mú ò ṣe pé máa bọ̀ wá jókòó tì mí. Ráyé yín lóde. Fagídí ń wá respect. Fagídí ń wá olórí kiri. Mọ̀ pé ẹ̀yin fúnra ara yín gan-an. Ẹ̀yin fúnra yín ti dẹni yẹ̀yẹ́ ti dẹni rẹpẹrẹ. Aare Almaroof wà dẹ̀ jèrè ní tó ń ṣe yìí o. Bó ṣe ń dalẹ̀ Yorùbá rú tó ń darú yìí tó ń túká yìí wà jèrè ẹ̀ kò sí, you can't escape it. Fáàtì ló gbọ́ yẹn. Kórun gbẹ̀jọ́ ó ṣe gbẹ́ni pé mo tẹ̀ èmi bìlíìfù pé bóyá ọpọlọ wà lórí yín tẹ́lẹ̀ ni. Mo rò pé ẹ tiẹ̀ lọ́pọlọ díẹ̀ tẹ́ lè lò ní Aare Almaroof. Dàgbà ẹ ti jẹ gíra, ẹ ti jẹ bọ́gà, ẹ ti tó ń jẹ tí ò yẹ kẹ́ jẹ, ó ti kó gbogbo ọpọlọ yín lọ, kò jẹ́ kẹ́ mọ̀ tẹ́ sọ mọ́, kò jẹ́ kẹ́ mọ̀ tẹ́ ṣe mọ́. Ó wá rí ìjà Aláàfin gẹ́gẹ́ bí ìjà tó tóbi gidi, tó tóbi ju ti ilẹ̀ Yorùbá lọ tó gbé dání. No, fúnra rẹ̀ jókòó kó ro gan. Do you think it makes sense? Orí ìjà Aláàfin, ìjà ọba. Tí wọ́n èmi gan tí n bá ní opportunity, tí mo jẹ́ sójà, tí mo gbàjọba ilẹ̀ Yorùbá yìí, tí mo take over, tí mo declare, mo lè announce pé kò sí tó jọba mọ́. Ọba tí bá announce pé kò sí tó jọba mọ́, ilẹ̀ Yorùbá sì máa lọ. Ilẹ̀ Ọ̀yọ́ á sì máa jẹ́ ilẹ̀ Ọ̀yọ́, Ilé Ifẹ̀ á máa jẹ́ Ilé Ifẹ̀, Ìjẹ̀ṣà á máa jẹ́ Ìjẹ̀ṣà, Iléṣà á máa jẹ́ Iléṣà, Òṣogbo á máa jẹ́ Òṣogbo, Ìbàdàn á máa jẹ́ Ìbàdàn, Èkó á máa jẹ́ Èkó. Wọ́n sì máa jẹ́ bẹ́ẹ̀ lọ, wọ́n dẹ̀ máa ní olórí. Ọba ni òní sí mọ́. Mo lè ṣe tí n bá di olórí is a thing I can do. Ẹlòmíì dẹ̀ lè jọ lọ́la kó sọ pé kò sí tó jọba mọ́. Níwọ̀n ìgbà tó mọ̀ pé àwọn orílẹ̀-èdè kan ti ní rí, tán ti ní ìtàn pẹ̀lú ọba lẹ́ni tí ò dẹ̀ sí tó jọba níbẹ̀ mọ́. Síbẹ̀ orílẹ̀-èdè wọ̀nyẹn ń grow. Kí ló wá dé tó wá gbé ọba tó jẹ́ pé wọ́n lè parẹ́ pé kò sí tó jọba mọ́? Kí ló dé tó wá gbé ọba yẹn tó wá fẹ́ gbé ju orílẹ̀-èdè tiẹ̀ gangan lọ tó gbàgbọ́ nínú ẹ̀ pé orílẹ̀-èdè Yorùbá rèé? Kí ló dé tó gbé ọba tó gbé lórí orílẹ̀-èdè ẹ̀? Kò sí ọba tí mo lè gbé kọjá orílẹ̀-èdè Yorùbá. But injustice tí gbogbo yìí tẹ́ gbé dání nítorí ọ̀rọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀, òun ni mo ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọọ̀ni. Kì í ṣe pé bóyá mo gbé Ọọ̀ni ju Yorùbá lọ, mi ò gbé Ọọ̀ni ju Yorùbá nation lọ. Yorùbá, orílẹ̀-èdè Yorùbá ó tóbi ju Ọọ̀ni lọ, ó tóbi ju ẹnikẹ́ni lọ, ó tóbi ju Aláàfin ẹ lọ, ó tóbi ju gbogbo ọba Yorùbá, ó tóbi ju anybody, àyàlápọ̀ anybody lọ, ó tóbi ju. Ṣùgbọ́n when we are talking of injustice tẹ́ gbogbo yín mú wá, ẹ ń pàtàn èké, ẹ wá ń downgrade bàbá oníbàbá yẹn ń bá bàbá yẹn jẹ́ ní ẹlẹ́ni òde rí tí yín rò kò tiẹ̀ mọ̀ bóyá ẹ leave. Ìwọ tó ń sọ̀rọ̀ Almaroof,
o lè gbáwájú ibi tí Ọ̀ọ̀ni wà, o lè gbàbẹ̀ kọjá ni. Ta ni ẹ́? Ibi tó ní bá ti ń rìn tó ti ń tẹ̀lẹ̀, ìwọ lè gbàbẹ̀ kọjá ni, wàá máa wó nílẹ̀ ni. Reality ló kàn jẹ́ pé bàbá Ọ̀ọ̀ni is a very cool-headed person. Bó jẹ́ ní ìlò tún ronú ẹ̀ fún wàdà tó tún, á tún gba ẹ mọ́ra, á tún kí ẹ ọmọ mi dáadáa, á tún gbàdúrà fún ẹ. That is him for you. Go and change your attitude. Lọ yí ìwà ẹ padà.